wàhálà ńlá kan bẹ́lẹ̀ lórí TikTok lánàá, ìjà kan bẹ́lẹ̀ lórí TikTok lánàá débi wípé kékeré báyìí ló kù kí wọ́n pa Yàyà Gàmbàrí, kékeré báyìí ló kù. Àwọn àfáà ò bá pa Yàyà Gàmbàrí lánàá, àwọn àfáà àwọn ṣèyíkì wọ́n fẹ́ pa Yàyà lánàá. Gbogbo wa la rántí fídíò yìí dẹ̀ ti pẹ́ o, mi ò wá wò bóyá àwọn àfáà ṣẹ̀ṣẹ̀ rí ni wọ́n fẹ́ torí ẹ̀ pa Yàyà dànù lánàá. Díẹ̀ ló kù mo bá ṣekú pa. Ẹjá gbọ́ fídíò yìí ká wá rí nǹkan táwọn àfáà ṣe fún Yàyà lánàá, ká wá rí nǹkan tí wọ́n bá Yàyà fà lánàá. Ẹ jọ̀ọ́ gbogbo ọkàn láyè tó bá fídíò ìpàdé sáà mọ̀ bá mi share rẹ̀, mọ̀ bá mi share rẹ̀ káàkiri káwọn èèyàn lè kọ́gbọ́n o, jẹ́ káwọn èèyàn kọ́gbọ́n o, bá mi share rẹ̀ ní gbogbo ibi tó bá lè share rẹ̀ dé. Ẹjá gbọ́ fídíò yìí. Gbogbo àwọn àfáà sọ Allah yẹn, orúkọ Allah yẹn gangan òòṣà kan ni wọ́n ń lò fún tẹ́lẹ̀. Gbogbo àwọn àfáà sọ Allah yẹn, orúkọ Allah yẹn gangan òòṣà kan ni wọ́n ń lò fún tẹ́lẹ̀. Ilé mọ́ta ló òòṣà tó lágbára jù, tó lágbára jù. So nígbà tí ànábì wá transfer orúkọ yẹn, ànábì transfer sí Ọlọ́run tó dá ayé tó dọ̀run. Ìyẹn ni mo lè accept pé bóyá ànábì jàgbà lọ́wọ́ àwọn ẹlẹ́bọ. Mo lè accept ànábì jàgbà. Ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn ní Yàyà sọ lọ́jọ́ sí wípé orúkọ Allah pé òrìṣà ni pé ànábì jàgbà lọ́wọ́ àwọn ẹlẹ́bọ ni pé ìyẹn òun accept wípé ànábì jàgbà ni pé òrìṣà kan ló ń jẹ́ Allah. Ẹ wá wo nǹkan tí àwọn afá ṣe fún Yàyà lánàá, àánú ọmọ yẹn ṣe mí. Yàyà tètè gba Jésù o, àánú Yàyà ṣe mí lánàá. Ẹ wo nǹkan tí àwọn afá ṣe fún Yàyà lánàá, wọ́n fẹ́ pa Yàyà dànù ní Ọlọ́run ló kó yọ. ṣó ti fẹ́ dára wọn jẹ́ mọ̀ níta bí ẹlẹ́rẹ̀ nìyẹn kó dá wa lóhùn, ó ṣáà ló ń gbọ́n tán sọ yá máa dáhùn. Ṣó ti fẹ́ dára àwọn mùnáfìkì tó fẹ́ máa fáwọn olórí burúkú kèfèrí láàyè lórí pílátífọ̀mù wọn. Nígbà tí báyìí pé nǹkan ń ṣe àwọn olórí burúkú ẹni òfò tán lè dúró bí táwọn bá wà mọ́, gba àwọn góyè gba àwọn ọmọ wèrè tán rẹ́lífàǹtì wọn kankan nú ayé tán wẹ́n tó fẹ́ máa bá wọn ṣe dìbéètì kan lè promote orí burúkú wọn tán já mọ́ anything. Ìwọ ìlú ń bá wọn ṣe kóòsì, wọn náà ló ń lọ àdán wọn nínú lẹ́sìn náà á dú ó tù tì. Òòṣà ni Allah, kíní kan ni Allah, níbo ló ti gbórí burúkú yẹn? Ò níṣẹ́, ò lábọ̀, ò ní míìsì kankan, tó bá bẹ̀rẹ̀ sí fẹ́yàwó tó ń bímọ wọn sí wọn máa bẹ́ẹ̀ bọ́ wọn náà ni. Àìmọ̀ iye àwọn èèyàn ló máa wọ àṣẹ ọmọ yẹn máa kó rẹ́dẹ̀ẹ́dẹ́rẹ́ yín lára, àmọ́ mánéjẹ̀ tó bó ṣọmọ wa náà kí n bọ̀dá bẹ́ẹ̀ tì sí. Wọ́n wá gbìyànjú pé báyé tí a ṣe dá bó o ṣe ní jẹ́ orí burúkú sábà bí orí ibú tí wọ́n máa fi ọ̀dọ̀ ẹ ṣe orí burúkú wọn máa bọ́ lọ́nà bá náà bì. A ṣe wá ń bí Friday ìjọ ó ní tó ń kálukú fara gbá ń bí báyìí. àwọn olórí burúkú tó ń fún ẹ ní gift ìwọ náà wò àwọn olórí burúkú àwọn olòfò ṣó ti rí wọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. eléyìí ní wá ìyálà yẹ òní bí àpò ìwọba olórí burúkú yẹn orí ẹ ti burú wọn náà wọn tó wọn bí ìyálà yẹ kó jáde síbi tí bá wà lòsìjà ti gbà fún orí ẹ dàrú kó sì lọ́jọ́ tí mo ń tiẹ̀ dàrú tó wo olórí burúkú tó pé rẹ ní ìyàwó ìyálà yẹ yẹn wá ṣòfò tìrantìran ni wọn mú àlejáde ẹ ṣe àyà kò dúró pẹ̀lú burúkú yẹn dànù nísinsìnyí alọ́mọ yìí ọmọ yìí torí orí burúkú tó fẹ́ ṣe tó bá ti pé òun ti fẹ́ ṣe orí burúkú yẹn báyìí àwa mọ̀ọ́mọ̀ lọ àwa gba mọ̀détọ̀ lọ́wọ́ yìí bó ṣe ṣe fún kínní nìyẹn jọ wò Aláyìndé ìyẹn náà ẹlẹ́ni tèmi bẹ́ẹ̀ ló sáré lọ blọ́ọ̀kù ayé kò tọ́ torí pé wọ́n bẹ̀ sòótọ́ rẹ̀ ó lè blọ́ọ̀kù àwa náà dànù sí torí pé wọ́n blọ́ọ̀kù àwọn tó ń ṣépè fọ́lọ́ fún ànábì ọmọ yìí ó lọ yọ kínní yẹn kó mọ̀détọ̀ lẹ́yìn pé a kàn mute nìkan so olórí burúkú tó pèrè ní òfò wèrè tó ń fún ẹni kí o lè block ẹ dànù kò ní block ó lè máa balẹ̀ ayé ẹ jẹ́ ẹ wo lórí burúkú ẹ wo kọ́mẹ̀ntì tó láti ìsàlẹ̀ ẹni òfò pé ẹni ẹwọ ó lè ṣe fún aláàdì ó ní gbogbo tó ná fún ẹ tó ń tó ń gbà ní ìbálẹ́jọ́ abúlé máa jẹ́ fẹ́ gbogbo tó fún ẹ yẹn gbogbo gift tó fún ẹ yẹn ó máa jẹ́ sábàbí aburú gift tó ń fún ẹ yẹn ń gbé àbí ó yá ẹtí ẹ di ó gbọ́ ọmọ yìí ti ṣe òkú náà. Yàyà tó gẹ block ọ̀gbẹ́ni kó kò lọ́dọ̀ wa Yàyà ọmọ ilé ti ṣòfò. Yàyà ẹtí ẹ di àbí. Ẹ filẹ̀ fóònù mi náà ni mò ń tẹ òun náà ni mò ń. Ẹ filẹ̀ ó ní block látàárọ̀. ẹ filẹ̀ ẹ kàn fi ẹ mo bá ní kẹ́ ayé lọ́fẹ́ bàjẹ́ ẹ má dọ́dọ̀ ẹ̀ lọ́fẹ́ bàjẹ́. Can you imagine
ayé ẹ̀ wọ́n fẹ́ bàjẹ́ fún ẹ̀yẹ má wọrí wàá rí báyìí àṣẹ. nǹkan tó tiẹ̀ ń gbé wá sọ́dọ̀ ìyẹnu ni ìyẹn olórí burúkú eléyìí. ṣẹ̀dá tààrọ̀ kí ló ná ọmọ yìí láti blọọkù wèrè dànù kí ló ná olórí burúkú ọba àfi kúlíkúlí tó lé ọmọ olórí burúkú tí ò dámọ̀ nǹkankan yẹn tí mi mẹ́ni gbádélé wèrè lórí olùsìyẹn náà a máa dìfẹ́ǹdì ẹ̀bọ̀ dìfẹ́ǹdì jésù ni wọ́n tọ́ ọ̀dẹ̀ bídà kó wá síbi tí wọ́n á kó sọ̀rọ̀ olórí burúkú yẹn mo ti mute ẹ̀ olóhùn fún gift yẹn. nǹkan tó fẹ́ náà nìyẹn. orí burúkú tó fẹ́ nìyẹn olùsì tó fẹ́ ṣiṣẹ́ má wọ́n á da fóònù fẹ́ wọ́n á da laptop fẹ́ wọ́n á dẹ̀ fún 1 million àti 2 million ní. kò sí wàhálà let's wait and see. wọ́n á gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ má wọ̀rì. ẹ̀yin olùsì játijàti let's wait and see jáwé ojú tí wàá bàjá. wọ́n á mú ẹ mọ́ra má wọ̀rì. wọ́n da inú ẹ̀ ń dùn £258 coin kí ọmọ dàbò ẹ̀ yàyà ò tí ì rí o rí blọọkù àbí o rí blọọkù. kò sí nígbà ìmọ̀ ẹ wo mo borí ẹ bí wo kò sí mo ti blọọkì ẹ. òun kọ́ ni mo click sórí kíní ẹ̀ tí mo ní bíbá sílẹ̀ òun kọ́ ni mo click sórí kíní ẹ̀ tí mo ní bíbá. ẹ̀yin ẹ wo fúra ẹ wà ní moderator ẹ wo ẹ wo. mo borí ẹ dàrú mo wà moderator ẹ mo ní tẹ̀mí ní blọọkì ẹ̀. mo ti blọọkì ẹ sani mo ti blọọkì ẹ. ó yá ìsọ̀rọ̀ ẹ̀ balẹ̀ ó yá nísìn dá blọọkì mi padà sí moderator yẹn nísìn. mo fi ọlọ́run tó lẹ́bi ìbúra wàláì àti mo ti blọọkì wàláì tàlà ẹ̀sùn bẹ̀lẹ̀ ilẹ̀ àwọn mo ti blọọkì ẹ. o blọọkì ẹ orí ẹ dá o dẹ̀ tún parọ́ wèrè tí àwọn ṣẹ̀ ló TikTok ni ẹ̀rí wèrè. ibùn lè ṣe kí n shoot ẹ ṣé kí n shoot ẹ kí n send ẹ kílíkì lórí kíní mi nísinsìnyí kó dá blọọkì moderator yẹn padà nísinsìnyí kó dá moderator yẹn padà. ẹ jẹ́ kí n shoot ẹ kí n fi hàn yín. má screenshot anything dá moderator mi padà nísinsìnyí. ẹ fi ẹ má wọlé dá moderator mi padà nísinsìnyí kó fi síbẹ̀ kí n lè block ẹ fi lẹ̀ ẹ má wulẹ̀ bá sọ̀rọ̀ lẹ́yìn èní àtúndé platform àkáǹtì yìí mi lè léyìí. fi moderator síbẹ̀ kó dẹ̀ fi síbẹ̀ kí n lè block olóògùn yẹn that is it ẹjọ́ máa play game yẹn olùsí wọn fún ẹlẹ́bùn àbí ó ti fún ẹ 400 coins nísìn kó lọ fi yẹn lálẹ́ fi moderator yẹn síbẹ̀ ẹ máa wẹ́ tó lóun block ẹ ẹ rí i pé máa block ẹ dànù sí olùsí ó mọ̀ọ́mọ̀ lọ yọ block yẹn dànù kó bí moderator tọ̀dọ̀ mi nì àbí ó wá fi mute nìkan síbẹ̀ tó dà àwọn olóyè burúkú tó fẹ́ mọ kó rọra tó fẹ́ mọ wá sórí burúkú lọ́dọ̀ ẹ̀ jó máa fún ẹ gift yẹn lọ ẹ wọ̀ rí. fún wọn moderator o ti set moderator àbó o ti set ẹ mo ti set àbó o ti set ẹ nísinsìnyí ẹ fi lẹ ẹ tó lóun block yẹn ẹ jẹ́ ṣe ń follow mo ṣe ń follow mi ò mọ àkáǹtì tẹ́lẹ̀ mo ṣe follow ẹ̀ sí ẹ tí accept mi gbé mi sókè lórí àkáǹtì mo ṣe follow rẹ̀ sí mi. bóyá mo ti follow mi ò follow àkáǹtì yìí tẹ́lẹ̀. fi moderator síbẹ̀ ẹ máa wẹ tó lóun block yẹn fi moderator yẹn síbẹ̀ sí màá wá ṣe block yẹn màá yà àti gbogbo yẹn á rí solo Osman fídíò yàyà àti àwọn arákùnrin rẹ̀ pápá jùlọ bọ̀bọ̀ kan tán pè ní Nakib bó ṣe jẹ́ kó náà ò nímọ̀ àti wọn sọ fún náà ìpè tó bá nímọ̀ kó jáde síta gbangba a nídìí ìpè kọ́ ni ènìyàn fi ń proof ìmọ̀ kó jáde síta gbangba kó gbé Kùránì rẹ̀ jáde tó bá nímọ̀ òun náà ò nímọ̀ lẹ́yìn kó ṣe pé tiẹ̀ èyí ò sínú àwọn àfa bọ̀bọ̀ tó pè ní Olífẹ́ àlà yìí òun náà wà bẹ́ẹ̀ àbọ̀bọ̀ Olífẹ́ àlà yẹn kó náà jáde síta gbangba wọn ò nídìí láti mọ̀ sí kìíní ìjẹ́ tó wá sọ́dọ̀ ó sọ fún kanáà búrẹ́dà wọ́n gbọ́dọ̀ sí ojú ni wọ́n dẹ̀ mọ̀ pé nìyẹn ò kì í ṣe ojú láti bẹ̀rẹ̀ àwa tá à ń ṣojú ò wá bá wa ẹni tó wá bá kì í ṣe ojú kó jáde síta gbangba á sì fẹ́ accept yín gan báyìí ẹ jáde Yàyà nìkan kọ́ ló máa ṣẹ̀sìn ẹ̀yin náà máa ṣẹ̀sìn Yàyà Gàmbàrí mọ̀ wá jẹ́ kí wọ́n tẹ̀ ẹ jẹ mọ̀ jẹ́ kí wọ́n tẹ̀ ẹ jẹ ó ti mọ̀ kó ṣàlàlà rọra fi òrìṣà lẹ̀ fáwọn olóríṣà kan mọ́ ẹ ṣe gba Jésù sáyé ìwọ náà wò ó ṣé àpẹẹrẹ èèyàn gidi ń bẹ lára àwọn tó pè ní mùsùlùmí ẹgbẹ́ ìwọ náà wo bá ṣe gbé ọ ṣépè tán gbéra rẹ ṣépè ṣé àpẹẹrẹ gidi kan bẹ lára wọn ìwà alálùbáríkà wo ló wà lára wọn ìjẹnìyàn wo ló wà lára wọn kò sí ìjẹnìyàn kankan lára wọn bí ti wò rí Yàyà kó tó pẹ́ jù fi ayé ẹ̀ fún Jésù kó tó pẹ́ jù Ọlọ́run wá pẹ̀lú ẹ o ṣeun táǹkì ó dàbọ̀.